Ṣebẹẹ rí Ganduje tó ń sáré kiri kò fẹ́ ṣẹ̀wọ̀n. Ààrẹ Tinubu náà ó ti rí báyìí pọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ilẹ̀ Haúsá tí wọ́n ń sáré tẹ̀lé òun láti dààrẹ. Àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù ni, àwọn tí wọ́n hùwà àbàjẹ́, tí wọn ò sì fẹ́ kẹ́nikẹ́ni máwọn táwọn bá gbéjọba sílẹ̀. Nígbà tí wọ́n bá ń ṣèjọba lọ́wọ́, tágbára wà lọ́wọ́ wọn rò pé ń bẹ́ẹ̀ làwọn ó kú sí, àti pé kò sẹ́ni tí ó lè padà yà wọ́n lọ́wọ́ wò. Ohun gbogbo táwọn bá ṣe àṣegbé ni. Ọ̀rọ̀ náà ló dàbí àná yìí nígbà tí wọ́n gbé fídíò kan jáde tí wọ́n fi gómìnà ìpínlẹ̀ Kánò ìgbà náà Abdullahi Ganduje hàn gbogbo ayé níbi tó ti ń kówó dọ́là tó gbà bíi rìbá sápò ààrẹ. Nínú fídíò náà, ẹni tó ń fún lówó dọ́là ń kó fún un, òun náà sì ń kó sínú agbádá ńlá tó wọ̀. Nígbà náà ni wọ́n yórúkọ ọkùnrin yìí kúrò ní Ganduje tí wọ́n sì sọ ọ́ di Gandọ́là. Ẹni tó hàn nínú fídíò náà tọ́rọ̀ náà kò gbé lọ sí tọlọ́pàá. Wọ́n tẹ kinní náà rì, wọ́n gbé gbìmọ̀ kan dìde nílé aṣòfin kí wọ́n wádìí ọ̀rọ̀ náà wò. Àwọn Ganduje tún tẹ̀ mọ́lẹ̀, kódà wọn ò lọ sílé ẹjọ́. Ohun tí wọ́n sì sọ ni pé àwọn kan tọwọ́ bọ fídíò náà lójú ni, kì í ṣóhun tó wà ń bẹ̀ gan-an nìyẹn. Ní gbogbo ọdún 8 tí Ganduje lò bíi gómìnà, ọ̀rọ̀ náà kò kú, ṣùgbọ́n kò sẹ́ni tó rí kinní kan ṣe fún un. Wọn ò jẹ́ kọ́rọ̀ náà jáde. Ṣùgbọ́n ńgbà tọ́lọ́run yóò dá yẹ̀yẹ́ Ganduje sílẹ̀, ẹni tó wọlé tó padà di gómìnà kì í ṣọ̀kan nú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Ní làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí táwọn owó tí wọ́n ló sọnù lábẹ́ Ganduje àtàwọn owó burúkú tí wọ́n ló mì bí ìgbà tádìẹ bá ń má gbàdo. Níbẹ̀ lọ̀rọ̀ owó dọ́là àjọsí ti jáde tí wọ́n ní kì í ṣe pé wọ́n purọ́ mọ́, bẹ́ẹ̀ ni wọn ò tọwọ́ bọ fídíò náà lójú. Bó ti rí gan-an ni fídíò náà gbé jáde yẹn. Owó àbẹ̀tẹ́lẹ̀ ni Ganduje ń gbà. Owó iṣẹ́ kan tíjọba Kánò gbé fáwọn alágbàṣe ni. Àwọn alágbàṣe náà ló sì ń wá fọkùnrin ìlówó tó kàn. Káwọn kan tó wà ń kọ̀rọ̀ tó ya fídíò ẹ̀ tí wọ́n sì gbé e síta. Látìgbà náà ni Ganduje ti ń sáré kiri. Bó ti ń lọ sílé Tinubu ló ń lọ sọ́fíìsì ẹ̀. Ńgbà tí ó sì tí ìrọ́nà tí ó bá yọ, ó sáré gbalé ẹjọ́ lọ. Ó ní kílé ẹjọ́ bóun fàṣẹ sí i péjọba ìpínlẹ̀ Kánò ò gbọ́dọ̀ gbóhùn, àwọn ọlọ́pàá ò gbọ́dọ̀ móhùn, àwọn DSS ò gbọ́dọ̀ móhùn, bẹ́ẹ̀ làwọn EFCC ò gbọ́dọ̀ bóun ṣẹjọ́ lórí ọ̀rọ̀ owó dọ́là yìí, kí wọ́n fòun sílẹ̀ kí wọ́n máa wòran òun ni. Oríṣiríṣi lèèyàn ó máa rí. Bí wọ́n bá ṣe rere, ara kì yóò àyà o. Àbí ńgbà tí wọn ò tí ì sọ pé wọ́n fẹ́ mú ọ, wọn ò kọ̀wé pé ọ ní tẹ̀sán ọlọ́pàá, àwọn DSS ò ní kó o wá. Ìwọ fúnra ẹ ló sáré gbalé ẹjọ́ lọ pé kí wọ́n má mú ẹ. Bí ìwọ ò bá wá ṣe kinní kan, kí lábọ̀rọ̀ máa bẹ̀rù pé kí wọ́n má mú ọ sí. Ohun tọ́pọ̀lọpọ̀ àwọn olóṣèlú fẹ́ máa forúkọ ààrẹ Tinubu ṣe nìyí. Kí wọ́n máa sá kiri, kí wọ́n láwọn ò ní wá jẹ́jọ́ tí wọ́n bá pa wọ́n, kí wọ́n máa sá fún EFCC, kí wọ́n máa sá láti wá dá àwọn ìbéèrè tí wọ́n bá fẹ́ bi wọ́n lórí àwọn owó tí wọ́n kó jẹ. Ohun tí Ganduje ń ṣe yìí náà làwọn gómìnà kan tí wọ́n kúrò nínú PDP ń ṣe. Àwọn tí wọ́n láwọn kàn ń ṣe ohun táwọn ń ṣe ńgbà náà nítorí Àtíkù ni. Àwọn ò wá kinní kan lọ́dọ̀ Tinubu. Àwọn náà wọ́n ń pààrà alẹ́ ẹ̀ yìí tí wọ́n ń ráwọn èèyàn sí, tí wọ́n ń wà lọ́tún lósì, tí wọ́n ṣàfẹ́ kó fi wọ́n ṣe mínísítà tàbólùdámọ̀ràn, tí wọ́n ń ṣe bíi pé lẹ́yìn òṣèlú, lẹ́yìn kí wọ́n wà níbi iṣẹ́ ìjọba kí wọ́n máa jẹ ohun gbogbo lọ́fẹ̀ẹ́, kí wọ́n sì máa lágbára ńlòkulò. Kò sóhun míì tí wọ́n wáá ṣe láyé tó tún jù bẹ́ẹ̀ lọ. Ṣọ́ràn ni, ọ̀ràn ni kó jẹ́ṣẹ́ ìjọba àti tolóṣèlú nìkan làwọn yìí ó máa ṣe ni. Kí wọ́n wáṣẹ́ míì ṣe náà, kí wọ́n yéé pààrọ̀ ọ̀dọ̀ Tinubu nítorí wọ́n fẹ́ ṣe mínísítà. Bẹ́ẹ̀ wọn ò tí ì kúrò nínú PDP o. Àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n fìdí síta tí wọ́n ń tọ̀ sínú ilé, bí wọ́n bá wà nínú ìjọba Tinubu, wọn ò bá APC náà jẹ́gbẹ́yìn ni. Gbogbo ayé wọn kì í dàjẹkújẹ ìdí òṣèlú. Bí Ganduje ti ń sáré kiri làwọn náà ń sáré kiri. Wọn ò yàtọ̀ síra wọn. Ààrẹ Tinubu ni kó yẹ̀ wọ́n wò fínífíní, kó má jẹ́ káwọn oníbàjẹ́, àwọn alábòsí àtàwọn oníjẹkújẹ kan bàjọba òun jẹ́. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.